ìyà yìí pọ̀ ní àpọ̀jù ó fẹ́rẹ̀ máa mọ́ sí mi lára torí bí kú bá fi dé aya kíni wípé ó máa ṣe ọ̀sẹ̀ kíní ọ̀sẹ̀ kejì wọ́n ti gbàgbé pé mo wáyé rí aráyé bèrè wọ́n fẹ́ wo bí tí mo bá já àìtètè dá mi lóhùn èmi àti rẹ̀ a ò ní sinmi. Bàbá. Ẹlẹ́dàá mi ọ̀rọ̀ rẹ lóde. Ìwọ rí mi kó wá bá mi gbọ́. Òkìkí tí ẹ̀mí rí yẹn ogun tó lé ní. Mẹ́mà mọ̀ ogun lógo aráyé lẹ̀. Àyàṣe bí òbí mo bá jìnnà sílé rẹ̀. Àyàṣe bí òbí mo bá sọ̀rọ̀ òdì sí ọ. Ọba rere tètè ṣọ̀nà mi níre ọba rere àsìkò mi kò dára. Bàbá jẹ́jẹ́ mi mo jókòó sílé mi. Àní jẹ́jẹ́ mi mo jókòó sọ́dẹ̀dẹ̀ mi. Bàbá mi ló pè mí ọpẹ́ ń wá. Orí mi ò fà mí jáde lọ́pọ̀ ẹrú. Ògòdè tán lára yẹ kígbe káàkiri. Èmi tẹ́bí ò fẹ́ rí tẹ́lẹ̀ náà rí. Èmi tára ò fẹ́ rí tẹ́lẹ̀ náà rí. Ògòdè tán mò ń gbàdúrà kó tẹ̀lé. Èmi tára ò fẹ́ rí tẹ́lẹ̀ náà rí. Bàbá ògo kó lè dé sani mo ń gbàdúrà ẹ rọra sọ̀rọ̀ mi káyé mi lè dá. Ẹlẹ́dàá mi ọ̀rọ̀ rẹ lóde. Ìwọ rí mi kó wá bá mi gbọ́. Òkìkí tí ẹ̀mí rí yẹ ogun tó lé ní. Mẹ́mà mọ̀ ogun lógo aráyé lẹ̀. Àyàṣe bí òbí mo bá jìnnà sílé rẹ̀. Àyàṣe bí òbí mo bá sọ̀rọ̀ òdì sí ọ. Ọba rere tètè ṣọ̀nà mi níre. Ọba rere àsìkò mi kò dára. Àwọn kan sọ̀rọ̀ wọn ní kò tọ́jú ẹbí. Àwọn kan sọ̀rọ̀ wọn ní kò tọ́jú ẹrẹ́. Ṣebí bàbá orí wọn nílẹ̀ kó tó pè mí. Ṣebí bàbá orí wọn nílẹ̀ kó tó yàn mí. Owó Ọlọ́run ò wá ní kó kàn kí ọjọ́. Owó Ọlọ́run ò wá ní kó kàn kí omi. Ògo Ọlọ́run lókè ọ̀run. Arúgbó ọjọ́ àgbé ọ̀gá àyìn ọ́. Àdúpẹ́ dúpẹ́ 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 dúpẹ́. Ọlọ́run ayọ̀ wa, Ọlọ́run ìgbàgbọ́ wa. Ọlọ́run àtìlẹ́yìn wa, Ọlọ́run gba ọpẹ́ wa. Àdúpẹ́ lórí ètò Ọlọ́run Apedahun lórí ìkànnì Káyà rédíò ní ìlú Accra. Àgbé ọ̀gá ọba tó bá wa ṣe ní ìjẹ́jọ́, ọba tó tún bá wa ṣe tí ò ní. Ọpẹ́ yẹ ọ́, èyí yẹ ọ́, gba ọpẹ́ wa, gba ẹ̀yìn wa, gba ọpẹ́ wa. A ó máa yìn ọ́, a ó máa dúpẹ́. Ògo ni fún orúkọ rẹ, ògo ni fún orúkọ rẹ, ògo ni fún orúkọ rẹ. Jésù Kristi Olúwa wa. Arákùnrin àti arábìnrin, a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ayé rẹ, lórí ayé mi. Ọba tó jẹ́ kí a tún pàdé lórí ètò Ọlọ́run Apedahun ní ìlú Accra ní Káyà rédíò. Àgbé Ọlọ́run ga tó kà wáyé. Èmi sọ lórúkọ Olúwa gẹ́gẹ́ bí ikọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run. Ààbò Ọlọ́run kò ní ká kúrò lórí ayé rẹ. Ààbò Ọlọ́run ìwọ tó ṣàmì ni mò ń bá wí ní ibikíbi tó ti ń gbọ́ mi káàkiri àgbáyé. Ààbò Ọlọ́run kò ní ká kúrò lórí ayé rẹ.
ààbò Ọlọ́run kò ní ká kúrò lórí ayé rẹ. ààbò Ọlọ́run kò ní ká kúrò lórí ayé rẹ. ààbò Ọlọ́run kò ní ká kúrò lórí ìgbà rẹ. ọ̀run dẹ̀ máa gba gbogbo. arákùnrin àti arábìnrin, kí ni ohun tí ẹ̀mí Olúwa fi sí mi lọ́kàn lónìí láti bá wa sọ̀rọ̀? A bá wa sọ̀rọ̀ lórí ohun tí a ń pè ní kí ìjọba rẹ dé ní ìjẹ́jọ́. Lónìí orí kíjọba rẹ dé yẹn náà ni a ṣì wà, ṣùgbọ́n kí ìjọba Ọlọ́run tó lè gbilẹ̀ kó tó lè dé sínú ayé ènìyàn, ohun kan wà tó máa ṣẹlẹ̀. Ohun yẹn náà là ń pè ní ìbẹ̀wò Ọlọ́run. ìbẹ̀wò Ọlọ́run. ìbẹ̀wò Ọlọ́run. Kí là ń pè ní ìbẹ̀wò Ọlọ́run? ìbẹ̀wò Ọlọ́run òun náà ni fífi ara hàn Ọlọ́run nínú ayé ènìyàn, ìfarahàn Ọlọ́run nínú ayé ènìyàn, ìfarahàn Ọlọ́run nínú iṣẹ́ ènìyàn, ìfarahàn Ọlọ́run nínú ẹbí ènìyàn, ìfarahàn Ọlọ́run nínú ìgbéyàwó ènìyàn. Nígbà tá a bá ń sọ nípa ìbẹ̀wò Ọlọ́run, a máa mú àyípadà bá ayé ènìyàn. Ẹnìkan ń gbóhùn mi, ó dẹ̀ máa ṣe àmì. Èmi sọ lórúkọ Olúwa lónìí, ìbẹ̀wò Ọlọ́run tó ń yí ayé ẹni padà, ó máa bá ayé rẹ. 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 Mo sọ lẹ́ẹ̀kan sí, ìbẹ̀wò Ọlọ́run tá a pè ní ìfarahàn rẹ̀ lórúkọ Jésù Kristi, ó máa wọnú ayé rẹ. ó máa wọnú iṣẹ́ rẹ. ó máa wọnú ìgbà rẹ. ó máa wọnú àkókò rẹ. ó máa wọnú ìgbéyàwó. ó máa wọnú iṣẹ́ rẹ. bó dẹ̀ ṣe máa rí nìyẹn. ìbẹ̀wò Ọlọ́run a máa mú àyípadà sí rere bá ayé ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá nínú ìgbàgbọ́ nínú Bíbélì ni a gbọ́ ìtàn wọn bí wọ́n ṣe rí ìrírí ìbẹ̀wò Ọlọ́run. Nínú àwọn bàbá tí a sọ yìí, a rí Ábúráhámù àti Sárà bí Ọlọ́run ṣe bẹ̀ ayé wọn wò. Nínú àwọn bàbá tí a ń sọ yìí, a rí Ebíódómù, Ọlọ́run bẹ̀ ayé rẹ̀ wò láàrin oṣù 3. A rí Jábésì, Ọlọ́run bẹ̀ ayé rẹ̀ wò. A rí Jósẹ́fù, Ọlọ́run bẹ̀ ayé rẹ̀ wò. Ọlọ́run bẹ̀ ayé Jákọ́bù náà wò. Bẹ́ẹ̀ ni Ọlọ́run bẹ̀ ayé Áísákì wò, àti àwọn ènìyàn bẹ́ẹ̀ 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 lọ. Ọlọ́run náà bẹ̀ ayé Jóòbù wò. Ní ìparí ìṣòro rẹ̀, Ọlọ́run yọ sí lọ́nà tó kọjá òye Jóòbù, lọ́nà tó kọjá òye ènìyàn. Ẹnìkan máa ṣàmì lórúkọ Jésù. Ọwọ́ Ọlọ́run, ìjọba Ọlọ́run ó máa wọnú ayé rẹ̀. Ọwọ́ tí ń ṣiṣẹ́ àyípadà ní Kàpólíà, káì lórúkọ Jésù ó máa wọnú ayé rẹ̀. Ó máa wọnú iṣẹ́ rẹ̀. Ó máa wọnú ayé rẹ̀. Ó máa rí àyípadà. Ó máa rí ìyípadà. Ó máa rí ire. Ó máa rí ayọ̀. Lórúkọ Jésù ayé rẹ̀ máa gba ìyípadà. Ṣùgbọ́n nínú àwọn bàbá tí a kà sílẹ̀ yìí, ẹ jẹ́ ká wo ìtàn bàbá kan bí Ọlọ́run ṣe wọnú ayé rẹ̀, bí Ọlọ́run ṣe yí ayé rẹ̀ padà, ohun tí ayé rẹ̀ nílò bí Ọlọ́run ṣe gbé kalẹ̀ fún. Ẹ jẹ́ ká wo ìgbésí ayé bàbá wa tí a pè ní Ábúráhámù àti màmá tí a pè ní Sárà. Ìyẹn Ábúráhámù, àpẹẹrẹ ìgbàgbọ́. Ẹ jẹ́ ká wo ìwé Genesis orí 21 ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹta. Olúwa sì bẹ̀ Sárà wò bí ó ti wí. Olúwa sì bẹ̀ Sárà wò bí ó ti wí. Olúwa sì ṣe é fún Sárà bí ó ti sọ. Olúwa sì ṣe é fún Sárà bí ó ti sọ. Sárà sì lóyún. Sárà ní oyún. Ó sì bí ọmọkùnrin kan. Ó sì bí Ábúráhámù. ọmọkùnrin kan fún Ábúráhámù.
ní ògbólógbòó rẹ̀. ní ògbólógbòó rẹ̀. Praise the Lord. Hallelujah. Kí ohun tí à ń sọ níbẹ̀ yẹn tí ìwé mọ́ ń sọ kó tó lè yé wa dáadáa, ẹ jẹ́ ká wo Genesis 18. Genesis 18. A sọ nínú Genesis 21 pé Olúwa ó bẹ̀ Sarah wò, ó sì ṣe bó ṣe ṣe lọ́dún tó kọjá, ṣùgbọ́n kò déédéé ṣẹlẹ̀. Ìbẹ̀wò yẹn gan-an òní mo fẹ́ kẹ́ jẹ́ ká wò báyìí. Màmá ẹ kàwé láti Genesis 18 verse 1 ẹ jẹ́ ká kà dé ẹsẹ̀ ìkẹta. Olúwa sì fi ara wọ̀n. Olúwa sì fi ara wọ̀n ní igbó Manre. Yes. Òun sì jókòó ní ẹnu ọ̀nà àgọ́ ní ìmóru ọjọ́. Praise the Lord. Ẹni sùúrù mọ́. Olúwa fara wọn Abraham ní igbó Manre. Abraham sì jókòó ní ẹnu ọ̀nà àgọ́ ní ìmóru ọjọ́. Ìyẹn ni pé nígbà tí ọjọ́ lọlẹ̀, ká sọ pé bí ìrọ̀lẹ́ tí ọjọ́ ti ń lọlẹ̀, oòrùn ti ń lọlẹ̀, ìmóru ọjọ́. Ẹ jẹ́ ká wo ohun tó ṣẹlẹ̀ ní ẹsẹ̀ kejì. Yes. Ó sì gbé ojú rẹ̀ sókè. Abraham gbé ojú rẹ̀ sókè. Ó wò ó. Ó wò ó. Sì kíyèsí. Ọkùnrin mẹ́ta dúró ní ẹ̀bá ọ̀dọ̀ rẹ̀. Nígbà tí ó sì rí wọn. Ó súré láti ẹnu ọ̀nà. Lọ pàdé wọn. Àgọ́ lọ pàdé wọn. Ó sì tẹríba sílẹ̀. God bless you ma. Ó gbójú sókè níbi tó jókòó lẹ́nu ọ̀nà. Ó rí ọkùnrin mẹ́ta ní ẹ̀bá ọ̀dọ̀ rẹ̀. Nígbà tó rí wọn, ó súré láti ẹnu ọ̀nà níbi tó jókòó. Ó lọ pàdé wọn, ó sì tẹríba. Yes. Ó sì wí pé Olúwa mi, ǹjẹ́ bí mo bá rí oore ọ̀fẹ́ ní ojú rẹ, èmi bẹ̀ ọ́, má ṣe kọjá lọ kúrò lọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ rẹ. Now, Ọlọ́run fúnra rẹ̀, ẹ̀mí Ọlọ́run ó wọnú àgọ́ ènìyàn, ó wá ní àgọ́ ènìyàn, ṣùgbọ́n iṣẹ́ áńgẹ́lì ló wá ṣe. Ábúráhámù rí wọn nítorí pé ó tó àkókò tí Ọlọ́run fẹ́ bẹ̀ ayé Ábúráhámù wò. Ó wá ní àgọ́ ènìyàn. Ẹ̀mí Ọlọ́run wọnú àwọn ọkùnrin mẹ́ta. Ábúráhámù rí wọn, ó sáré tọ̀ wọ́n. Ẹ jẹ́ ká wọn tó ṣẹlẹ̀ ní orí kẹrin, kí ló ṣe nígbà tó dọ́dọ̀ wọn? Yes. Jẹ́ kí a mú ọtí díẹ̀ wá nísinsìnyí. Jẹ́ kí a mú omi díẹ̀ wá nísinsìnyí. Kí ẹ̀yin kí ó wẹ ẹsẹ̀ yín. Kí ẹ̀yin kí ó wẹ ẹsẹ̀ yín. Kí ẹ̀yin kó sì sinmi lẹ́bàá igi. Praise the Lord. Hallelujah. Àṣírí tí ọ̀pọ̀lọpọ̀ kùnà rẹ̀, wọn ò tọrọ omi láti wẹ ẹsẹ̀, wọn ò tọrọ omi láti mu o. Ṣùgbọ́n nítorí pé Ábúráhámù jẹ́ ènìyàn tó ń fi fún ni, gbogbo àwa tí a ń sọ wípé ìfifún kò níṣẹ́ tó ń ṣe, gbogbo àwa tá a gbàgbọ́ nínú ìfifún giving, mo fẹ́ kó fi èyí kọ́gbọ́n. Ábúráhámù ó sáré tọ̀ wọ́n, ó béèrè, ẹ jẹ́ ká fún yín ní omi kí ẹ wẹ ẹsẹ̀ yín. Ẹ jẹ́ ká fún yín ní omi kí ẹ mu, kí ọkàn kó túra, kí ara kó tú ọkàn, kí ẹ̀yin kí ó lè sinmi lábẹ́ igi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni Olúwa
ló ti fẹ́ bí ayé tiẹ̀ náà wò sàmà ṣùgbọ́n ò fúnra ò sí nínú ẹ̀mí o ti lé olóore jìnnà aláàánú rẹ olùrànlọ́wọ́ rẹ o ti fi ìwà ìkanra o ti fi lé jìnnà sí ọ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni Olúwa ti wá ní àwọ̀ ènìyàn láti bẹ ayé rẹ wò ṣùgbọ́n o ò ní nǹkan tí wọ́n ń pè ní ìwà o ti fi ìwà búburú rẹ o ti fi lé olóore dànù ọ̀nàkọ́nà ni Ọlọ́run lè gbà láti bẹ ayé ènìyàn wò láti wá fún divine visitation ṣùgbọ́n nígbà tí Ábúráhámù ṣẹlẹ̀ Ábúráhámù kò fail kò pasán ó ti sátọ̀ wọn omi rèé ẹjá fún yín ẹ wọ ẹsẹ̀ kí ara kó tù yín kẹ́ ẹ sinmi kẹ́ ẹ sì jókòó kí ọkàn yín kó balẹ̀ mo sọ lórúkọ Olúwa bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ ẹ̀mí búburú tó lé olóore sẹ́yìn nínú ayé rẹ̀ ẹ̀mí búburú tó lé olùrànlọ́wọ́ àti aláàánú rẹ̀ sẹ́yìn nígbà tí wọ́n bá dé ẹ̀mí búburú yẹn ọ̀run kó ti jáde. ẹ̀sìkìsà ẹ ṣàmì sà mọ́mì ẹ ṣe àmì mo sọ lórúkọ Olúwa ẹ̀mí búburú yẹn kó jáde nínú ayé rẹ̀. mo ní kó jáde nínú ayé rẹ̀. mo ní kó jáde nínú ayé rẹ̀. mo ní kó jáde nínú ayé rẹ̀. ẹ̀mí búburú yẹn kó jáde nínú ayé rẹ̀. ẹ jẹ́ ká wo ohun tó ṣẹlẹ̀ ní ẹsẹ̀ ìkẹfà. Abraham sì yára tọ̀ Sárà lọ nínú àgọ́ ó wí pé yára mú òṣùwọ̀n ìyẹ̀fun dáradára mẹ́ta kí ó pọ̀ kí ó sì dín àkàrà. Wọ́n tọrọ oúnjẹ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n nítorí pé ó ní ẹ̀mí ìkónimọ́ra ó ń kanra jù ó ti kanra jù gbogbo ẹni bá ti ń kanra kí Ọlọ́run tó lè bẹ ayé rẹ̀ wò ó máa pẹ́ nítorí pé o ò ní mọ̀ ìgbà tó máa lé oore mọ́ ara rẹ̀ o ò ní mọ̀ ìgbà tó máa lé olùrànlọ́wọ́ o ò ní mọ̀ ìgbà tó máa lé aláàánú lọ má kanra mọ́. Abraham jẹ́ bá wa láyọ̀ ọ̀dọ̀ Èlíṣà ó wá sọ fún wípé. pé ará Súnémù yìí. pé. nígbà tí ó sì pé. nígbà tó sì pé ó dúró níwájú rẹ̀. Yes. Praise the Lord. Hallelujah. Ohun tí à ń sọ ni wípé ní ọ̀sẹ̀ tó kọjá Ọlọ́run bẹ Abraham àti Sarah wò. Ohun tí a bá wa sọ níjẹjọ ni ẹta dẹ̀ fi gbàdúrà ìbẹ̀wò Ọlọ́run bákan náà ẹ rí wípé Ábúráhámù ó jókòó lẹ́nu ọ̀nà ó rí àwọn ọkùnrin mẹ́ta ló sáré bá wọn ló pè wọ́n ẹ máa bọ̀ ẹ wá jẹ ẹ jókòó lábẹ́ igi ká gbatẹ́gùn ẹ mú láì mọ̀ wípé àwọn áńgẹ́lì bí ènìyàn lòun bá pàdé. Ẹ wo bí ìbẹ̀wò Ọlọ́run sí ayé Ábúráhámù bó ṣe farahàn. Ẹ tún wo ohun tí obìnrin ọlọ́rọ̀ yìí náà ẹ wo ohun tí òun náà tún ṣe báyìí. Ẹ wo ohun tí òun náà tún ṣe. Ó ti ń ṣàkíyèsí ní ti Ábúráhámù lórí àwọn mẹ́ta. Ṣùgbọ́n ní ti obìnrin ọlọ́rọ̀ àti ọkọ rẹ̀ obìnrin lórí wọn báyìí ìyẹn ni wípé obìnrin ọkùnrin ó lè ṣoore fún ènìyàn obìnrin ó lè ṣoore fún ènìyàn bẹ́ẹ̀ ni ọkọ lè ṣoore ìyàwó náà lè ṣoore nípa ṣíṣoore a máa mú kí ìbẹ̀wò Ọlọ́run kó dé bá ayé ènìyàn. Ábúráhámù ó ṣoore fún àwọn áńgẹ́lì mẹ́ta
tí wọ́n farahàn ní ara ènìyàn wọ́n sì sọ àsọtẹ́lẹ̀ rere sínú ayé rẹ̀. Èmi náà sọ lórúkọ Olúwa. Ó sùn. Yes. Ó dùbúlẹ̀. Bẹ́ẹ̀ni ní ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Oore tó máa ṣe tó máa mú kí ìbẹ̀wò Ọlọ́run dénú ayé rẹ̀ láti òní bóyá lọ ṣerú oore bẹ́ẹ̀. Amen. Láti òní lọ ṣerú oore bẹ́ẹ̀. Amen. Láti òní lọ ṣerú oore bẹ́ẹ̀. Amen. Láti òní lọ ṣerú oore bẹ́ẹ̀. Amen. Oore tó máa ṣe tí ìbẹ̀wò Ọlọ́run àní tó máa wá sínú ayé rẹ̀ láti òní lọ ṣerú oore bẹ́ẹ̀. Amen. Ẹ tún wá wo obìnrin Arẹ́sínémù yìí. Wòlíì Èlíṣà ó ń lọ jẹ́jẹ́ ara ẹ̀ ní o. Lóbìnrin yìí bá sọ fọ́kọ rẹ̀, jẹ́ ká fún lóúnjẹ. Ó jẹ, bó bá ti lọ àtúnjẹ àtúnmu. Ṣùgbọ́n ó di ọjọ́ kan obìnrin yìí bá tún sọ fún ọkọ rẹ̀, jẹ́ ká ṣe yàrá kékeré kan, yàrá kan fún ọkùnrin yìí. Ọkọ bá gbà sí lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ ló ṣe tán láti ṣoore Ọlọ́run fún ènìyàn, ìyàwó á di lọ́wọ́, á ní kò sáyé. Ọ̀pọ̀lọpọ̀ aya ló ṣe tán láti ṣe oore Ọlọ́run fún ẹlòmíràn, ọkọ náà máa ní kò sáyé. Ṣùgbọ́n obìnrin yìí àti ọkọ rẹ̀ wọ́n jára wọn yàn. Abrahamu àti Sarah wọ́n jára wọn yàn. Ìdí nìyẹn tí ìbẹ̀wò Ọlọ́run tó fi jẹyọ nínú ayé wọn. Ìdí nìyẹn tí wọ́n fi rí orí Ọlọ́run. Ìdí nìyẹn tí àsọtẹ́lẹ̀ tó fi ṣẹnu ayé wọn. Arákùnrin àti arábìnrin tó ń gbọ́ mi, ipò wo ni ìwọ àti aya rẹ wà? Ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ ọ láàárín yẹn ni wípé ohun tí a ń pè ní èdè àìyedè kò sí láàárín ọkọ àtìyàwó yẹn. Ó wá mú kí ìbẹ̀wò Ọlọ́run kó mú ire bá ayé wọn. Ẹ wo ọ̀nà tí Ọlọ́run gbà láti bẹ̀ ayé wọn wò. Ẹ wo ọ̀nà tí a fi dán wọn wò, wọn ò dẹ̀ fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ ló ti mú aya rẹ̀ kùnà. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti mú ọkọ rẹ̀ kùnà níní ire Ọlọ́run. Ọkọ mìíràn fẹ́ ṣe ṣùgbọ́n ìyàwó rẹ̀ máa dì lọ́wọ́ mú. Ìyàwó mìíràn fẹ́ ṣe ọkọ máa dì lọ́wọ́ mú. Arákùnrin àti arábìnrin, àfi kó yá mọ̀ bí a ṣe ń ṣe oore. Àfi kó yá mọ̀ bí a ṣe ń fúnfún ni. Ire ń bẹ nínú rẹ̀, ìdùnnú ń bẹ nínú rẹ̀, ìgbéga ń bẹ nínú rẹ̀, ayọ̀ ń bẹ nínú rẹ̀. Arákùnrin àti arábìnrin, wo ohun tó ṣẹlẹ̀ sí obìnrin ọlọ́rọ̀. Ọlọ́run ló mà ní kí obìnrin ọlọ́rọ̀ yìí kókó gba àlejò ìránṣẹ́ Ọlọ́run sílẹ̀. Ọmọ rẹ̀ bá máa kú gbé, ìṣẹ̀lẹ̀ bí bá máa ṣẹlẹ̀ nínú ilé rẹ̀. Jẹ́ kí n sọ fún ọ, oore ṣíṣe, ìlawọ́sí àti ìfífún a máa rí àwọn nǹkan kan dànù nínú ayé ènìyàn. A máa mú kí àánú fọhùn nínú ayé ènìyàn. A máa mú kí ohun tó ti di òkú kó di jíjí nínú ayé ènìyàn. A máa lànà tó ní agbára fún ayé ènìyàn. Ọ̀nà tó ti dí a máa mú jẹ́ kó là. Mo sọ lórúkọ Olúwa, gbogbo ibi tó ti kùnà oore ṣíṣe, gbogbo ibi tó ti kùnà lórúkọ Jésù lónìí ọ̀run ó fi àánú gbà ọ́. Amen. Jesus name. Mo ní ọ̀run fún àánú gbà ọ́. Amen. Ẹ jẹ́ ká wo èrè oore tí obìnrin àti ọkọ yìí tí wọ́n ṣe fún wòlíì Ọlọ́run. Ẹ jẹ́ ká wo ìwé Ọba kejì ẹsẹ̀ orí kẹrin. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ 29 sí 35. Yes, ẹ kàwé. Ó sì wí fún Gèhásì pé. Wòlíì Ọlọ́run sọ fún Gèhásì pé. Di àmùrè rẹ̀. Gbọ́, di àmùrè rẹ̀. Kí o sì mú ọ̀pá. Di àmùrè rẹ̀. Àmùrè ní èdè Hébérù ní àkókò yẹn, òun náà ní wípé ní dídi àmùrè agbára Ọlọ́run
dídi agbára Ọlọ́run láti di àmúrè agbára Ọlọ́run di àmúrè rẹ̀ kó o sì mú ọ̀pá ìṣẹ́gun ọ̀pá ìsọjí kó o mú dání. ìyẹn ni pé lọ nínú agbára Ọlọ́run nítorí pé ó fẹ́ lọ ṣe iṣẹ́ tó ní agbára. mo sọ lórúkọ Olúwa agbára tó mú ọ kùnà iṣẹ́ ìyanu Ọlọ́run agbára yẹn nínú ayé rẹ kó máa di òkú. Amen. 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 Agbára yẹn kó di òkú. Amen. Mú àmùrè rẹ kó dì í. Kó dúró nínú agbára Ọlọ́run. Kó wá mú ọ̀pá ìṣẹ́gun tí ṣe ọ̀pá àdúrà. Kó mú dání. Yes. Di àmùrè rẹ. Di àmùrè rẹ. Kí o sì mú ọ̀pá mi. Mú ọ̀pá mi lọ́wọ́ rẹ. Lọ́wọ́ rẹ. Kí o sì lọ. Lọ. Bí wọ́n bá ń rí ẹnikẹ́ni. Bó o bá ti rí ẹnikẹ́ni ní ojú ọ̀nà tó o bá ti rí ẹnikẹ́ni nítorí pé iṣẹ́ ìránṣẹ́ tó lágbára ló fẹ́ lọ ṣe. Nǹkan kan ti ṣẹlẹ̀ sí obìnrin yìí. Ó jẹ́ mọ̀ wípé àwọn oore kan wà tó o bá ṣe é nírú àkókò àwẹ̀ báyìí gan-an tó o bá ṣerú àwọn oore yẹn ó jẹ́ mọ̀ wípé ó máa ṣe nǹkan kan nínú ayé rẹ̀. Arákùnrin àti arábìnrin kọ́ bí a ṣe ń ṣoore kọ́ bí a ṣe ń kó ènìyàn mọ́ra kọ́ bí a ṣe ń gbé ìgbé ayé àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Obìnrin yìí ó kó ènìyàn mọ́ra ó ṣoore ó gbégbé ayé àlàáfíà ó fẹ́ jèrè ẹ̀ báyìí. Tí o mọ̀ pé iṣẹ́ tí ò bọ́ sí yẹn kọ́ńtráàtì tó fẹ́ fà tí ò gbà yẹn yẹ iṣẹ́ ọwọ́ rẹ wò yẹ ẹwà rẹ wò ó burú gan ní ènìyàn ó láàánú gbogbo ẹni bá ti burú Bíbélì wípé ẹ sọ fún ènìyàn búburú pé kì yóò dára fún ẹ sọ fún ènìyàn búburú pé kì yóò dára fún ó burú gan ó láàánú ó dájú gbogbo ẹni bá ti dájú kò lè rí àánú gbà Bíbélì wípé èmi yóò ṣàánú fún àwọn tẹ́mi yóò ṣàánú fún àwọn tó bá ṣàánú ni àwọn náà ó di dandan kan rí àánú gbà lọ́wọ́ Ọlọ́run. Ó tí mò ń sọ rèé yí padà kúrò nínú ìwà búburú rẹ yí padà kúrò ní ọ̀nà búburú rẹ bó o bá ṣe búburú wàá jèrè rẹ̀ bó o bá ṣe rere wàá jèrè rẹ̀. Obìnrin yìí ó fẹ́ jèrè ohun tó ṣe báyìí. Yes. Bí wọ́n bá rí ẹnikẹ́ni ní ọ̀nà. Bí o bá ti ń lọ Gèhásì. Má ṣe kí. Mo bẹ̀ ọ́ o, mo fi ìyọ́nú Ọlọ́run sìn ọ́ lọ, mo fi agbára Ọlọ́run tì ọ́ lẹ́yìn. Bó o bá ti rí ọkùnrin kan, má kí o. Bó o bá rí obìnrin kan, má kí o. Bó o bá rí ọmọdé, má kí o. Bó o bá rí ọ̀rẹ́ rẹ, má mà kí ẹnikẹ́ni nítorí pé iṣẹ́ ìránṣẹ́ ló fẹ́ lọ ṣe. Mo fi àkókò yìí sọ̀rọ̀ fún gbogbo àwa tí à ń ṣiṣẹ́ fún Olúwa. Ṣé iṣẹ́ tí Ọlọ́run gbé lé ọ lọ́wọ́ ṣé o mójútó dáadáa? Ṣé kì í ṣe àwọn ohun ayé tí ò nítumọ̀ ló fi dí ara rẹ lọ́wọ́? Ìwọ gan tó ojú òṣìṣẹ́ nínú ìjọ náà mo bá ọ sọ̀rọ̀. Ṣé kì í ṣe àwọn ọ̀gá rẹ tó ń pé má mà kí ẹnikẹ́ni má ṣe ìrégbè lọ́nà o. Ṣé o ti gbé ìrégbè dání mọ́ṣẹ́ ìránṣẹ́ báyìí? Ṣé o ti gbé ìrégbè dání mọ́ṣẹ́ Olúwa tó ń ṣe nínú ìjọ? Ọ̀gá rẹ̀ ní má kí ẹnikẹ́ni nítorí pé ẹnikẹ́ni tó bá ti bọ́wọ́ lé ohun ìtùlẹ̀ kò yẹ fún láti ṣe kí ni láti padà sẹ́yìn. Yes. Ó má ṣe kí bí ẹnikẹ́ni bá dẹ̀ kí ọ ìwọ má ṣe dáhùn. Má dá lóhùn ẹnikẹ́ni tó bá kí ọ má dá lóhùn. Kí o fi ọ̀pá mi lé iwájú ọmọ náà. Bó o bá ti débẹ̀ ọmọbìnrin tó gba bàbá yìí sílé wòlíì sílé tó ń fún wòlíì lóúnjẹ ọmọbìnrin yẹn ti kú báyìí. Ó ti kú o. Ọmọbìnrin yẹn ó wá lọ bá wòlíì. Ṣé mo béèrè ọmọ lọ́wọ́ Ọlọ́run ni? Nípasẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ọmọdé ọmọ òun ti wá kú báyìí.
òun ni wòlíì ò tẹ̀lé, ó wá rán ọmọ rẹ̀ Gèhásì. Òun ló fi sọ fún pé tó bá ti dé ibẹ̀ gbé ọ̀pá yẹn gbélé ọmọ yẹn ní orí. Yes. Ìyá ọmọ náà sì wí pé. Ìyá ọmọ náà sì wí pé. Bí Olúwa ti ń bẹ. Bí Olúwa ti ń bẹ. Àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ. Àti bí ẹ̀mí rẹ̀ ti wà. Èmi kì yóò fi ọ́ sílẹ̀. Èmi kò ní fi ọ́. Èmi kò ní fi ọ́. Ó sì tọ̀ ọ́ lẹ́yìn. Mi ò ní fi ọ́ sílẹ̀. Ó dìde, ó sì tọ̀ ọ́ lẹ́yìn. Yes. Ìyá sì kọjá níwájú wọn. Ó sì fi ọ̀pá náà lé ọmọ náà níwájú. Ṣùgbọ́n kò sí ohun tàbí àfiyèsí. Nítorí náà ó sì tún padà láti lọ pàdé rẹ̀. Ó sì wí fún un pé ọmọ náà kò jí. Praise the Lord. Hallelujah. Gèhásì ló rán lọ pẹ̀lú ọ̀pá ìṣẹ́gun lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n nígbà tí Gèhásì débẹ̀, ó fi ọ̀pá lé ọmọ yẹn ò jí. Ó padà, ó wá lọ sọ fún ọ̀gá rẹ̀ pé Èlíṣà pé ọmọ ò jí o, mo ti gbé ọ̀pá lé lórí o. Jẹ́ kí n kọ́ lẹ́kọ̀ọ́ kan bẹ̀ yẹn. Ìwọ gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, Jésù wí pé ẹ̀yin yóò ṣe ju iṣẹ́ tí èmi ṣe lọ. Ẹ̀yin yóò ṣe ju iṣẹ́ tí èmi ṣe lọ. Nígbà tí Èlíṣà bá kú, a kú Gèhásì. A kú Gèhásì. Gèhásì rèé, òun lélẹ́ẹ̀ tí ò lè jí òkú ọmọ yìí pẹ̀lú ọ̀pá ìṣẹ́gun tá a tún gbélé lọ́wọ́. Bẹ́ẹ̀ náà lórí fún Kristi nígbà tó wà nínú ayé. Ọkùnrin kan wá bá, ó ní àwọn ọmọ rẹ̀ ni mo pè síbi òkú ọmọ. Ó ní ṣùgbọ́n wọn lè ṣe kí ni, wọn ò lè jí. Jésù wá sọ fún wọn wípé ẹ̀yin onígbàgbọ́ kékeré, bí ẹ̀yin bá nígbàgbọ́ bí gbòòrò mustadi, so bẹ́ẹ̀ náà lórí sí Gèhásì àti Èlíṣà. Ìwọ tó pera rẹ ní Kìrìsìtẹ́nì, ìwọ tó pera rẹ ní òṣìṣẹ́, ìrégbè ó ti gba agbára Ọlọ́run lọ́wọ́ rẹ̀. Ìrégbè kò jẹ́ kó mọ̀ bó ṣe lè sin Ọlọ́run. Ìrégbè kò jẹ́ kó mọ̀ bó ṣe lè ṣèfẹ́ Ọlọ́run. Ìdí nìyẹn nígbà tí ìṣòro dé, ilé aláwo ló ń lọ, ilé aláfáà ló ń lọ, ọ̀dọ̀ àwọn wòlíì gbásgbòs, àwọn wòlíì scammer, àwọn wòlíì èké, ọ̀dọ̀ wọn ló ń lọ, ilé ọlọ́ṣun ló ń lọ, ilé onífá ló ń lọ. Bẹ́ẹ̀ni, nítorí wípé o ní ìgbàgbọ́, o ní agbára Ọlọ́run, ẹ̀mí mímọ́ Ọlọ́run kò sí nínú ayé rẹ̀. Ara ló fi ń ṣiṣẹ́ Olúwa, ara ló fi ń ṣe òṣìṣẹ́. Bẹ́ẹ̀ni sà, yes. Nígbà náà ni Èlíṣà sì wọ inú ilé. Èlíṣà wá wọ inú ilé tó ọmọ yẹn. Kíyèsí o, ọmọ náà ti kú. Ẹ wo, ọmọ yìí ti kú. A sì tẹ́ sórí ibùsùn rẹ̀. Àwa tẹ́ sórí ibùsùn rẹ̀. Ó sì wọ inú ilé lọ. Èlíṣà wọ inú ilé lọ tó ọmọ yìí. Ó sì gbé ilẹ̀kùn mọ́ àwọn méjèèjì. Ó tilẹ̀kùn, ó wọ inú ilé tó. Ìfà, ó fi Gèhásì síta, ó fi ìyá ọmọ síta, ó tilẹ̀kùn mọ́ ara rẹ̀, mọ́ òkú ọmọ. Ó sì gbàdúrà sí Olúwa. Ó wá ń gbàdúrà sí Ọlọ́run. Òun sì gòkè. Ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì, ọ̀pá àdúrà ó ti sọnù lọ́wọ́ wọn. Ọ̀pá àdúrà òun dẹ̀ ní ìṣẹ́gun onígbàgbọ́. Ọ̀pá àdúrà ní ìṣẹ́gun onígbàgbọ́. Ó ti sọnù mọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́. Ṣùgbọ́n ní ti Èlíṣà, ó ń gbàdúrà sí Olúwa torí pé ó nígbàgbọ́ nínú àdúrà. Olórin kan wípé ọ̀pọ̀lọpọ̀ Kírísítẹ́nì o kò gbàgbọ́ nínú iṣẹ́ ìyanu. Wọ́n wá ń pariwo pé ogun láṣẹ. Wọ́n wá ń pariwo pé ogun láṣẹ. Wọ́n wá ń pariwo pé ogun láṣẹ. Ọ̀pọ̀ onígbàgbọ́ kò gbàgbọ́ nínú iṣẹ́ ìyanu. Wọ́n wá ń pariwo pé ogun láṣẹ. Ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì wọn ò gbàgbọ́ nínú àdúrà. Wọn ò gbàgbọ́ nínú iṣẹ́ ìyanu. Àfi oògùn, àdèmọ́ra, àṣejẹ, àfisímú, àfisáórí,
àfisẹ́sẹ̀ àfisára àjẹsínú wọn gbàgbọ́ nínú àdúrà ṣùgbọ́n wòlíì Ọlọ́run débẹ̀ kí wọn náà tó kó ìṣòro lọ sọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run tí ẹ kọ́kọ́ gbàdúrà wá ojú Ọlọ́run gbàdúrà sí Ọlọ́run nígbà tó bá dọ̀dọ̀ ìlọrí Ọlọ́run alààyè àdúrà tí o gbà á tún ran ìpè bàbá yẹn lọ́wọ́ á lè mú kí ìṣòro rẹ kó lè tètè wá sílẹ̀ á lè mú kí solution kó lè dé sínú ayé rẹ. ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn àdúrà. òun sì gòkè. ẹ wo ó gòkè yẹ. ó sì dùbúlẹ̀ lé ọmọ náà. ẹ wo ó wá dùbúlẹ̀ sórí ọmọ yẹn. ó sì fi ẹnu rẹ̀ lé ẹnu rẹ̀. ẹ wo bó ṣe dùbúlẹ̀ lé lórí ó fi ẹnu kò ẹnu ẹ̀ yes. àti ojú rẹ̀ lé ojú rẹ̀. ó fi ojú kò ojú ọmọ náà. àti ọwọ́ rẹ̀ lé ọwọ́ rẹ̀. ó wá gbé ọwọ́ lé ọwọ́ méjèèjì. òun sì na ara rẹ̀ lé ọmọ náà. ó wá sùn lé lórí gbalaja. ara ọmọ náà sì di gbígbóná. ara ọmọ yẹn ó mọ ooru wá gbogbo wa la mọ̀ wípé ẹni tó bá ti kú ara rẹ̀ máa tutù èémí ti lọ omi ti kúrò ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ ló ti di omi ẹ̀jẹ̀ ti domi omi ti di omi egungun gbogbo ẹ̀ pátá àwa di wípé ó tutù wọ̀ nítorí pé kò sí èémí lára irú èèyàn bẹ́ẹ̀ ohun tó ṣẹlẹ̀ nìyẹn ṣùgbọ́n nígbà tí agbára tó ju agbára tí í ṣe agbára Ọlọ́run nínú ayé Èlíjà ó bọ́ọ̀lù ayé ọmọ yẹn bíbélì wípé ara rẹ̀ mú ooru wá ó gbóná yes. ó sì padà. ó rìn lọ. ó tún rìn lọ. inú ilé lẹ́ẹ̀kan. ó tún lọ káàkiri inú yàrá yẹn yes. ó sì gòkè. ó tún wá. ó sì na ara rẹ̀ lé. ó tún na ara rẹ̀ lé lẹ́ẹ̀kejì. ọmọ náà sì sín nígbà méje. ara kọ́kọ́ gbóná lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì ọmọ yẹn ó wá sí ó sí ó sí ó sí ó sí ó sí ó sí ní ìgbà méje. ẹ jẹ́ ká gbàdúrà bí ọmọ náà sì lajú bó ṣe jí nìyẹn. sọ wípé gbogbo tó dòkú nínú ayé mi jí. gbogbo tó dòkú nínú ayé mi jí. lórúkọ Jésù ni mo pàṣẹ fún ọ. lórúkọ Jésù ni mo pàṣẹ fún ọ. gbogbo tó dòkú nínú ayé mi jí. gbogbo tó dòkú nínú ayé mi jí. mo ní gbogbo tó dòkú nínú ayé mi jí. ẹ̀mí mímọ́. gbogbo tó dòkú nínú ayé mi jí. lórúkọ Jésù ni mo pàṣẹ fún ọ. egungun gbígbẹ ó dìde gbàgbára ọ̀tun. gbogbo tó dòkú nínú ayé mi jí. pé orúkọ Jésù Kristi lẹ́ẹ̀kan náà ló máa gbàdúrà ẹ̀. màá wá gbàdúrà fún yín. pé sọ pé Olúwa. Ọlọ́run àpèdáhùn. Ọlọ́run àpèdáhùn. Gbogbo tó dòkú nínú ayé mi. Gbogbo tó dòkú nínú ayé mi. Gbogbo tó dòkú nínú iṣẹ́ mi. Gbogbo tó dòkú nínú iṣẹ́ mi. Gbogbo tó dòkú nínú ilé mi. Gbogbo tó dòkú nínú ilé mi. Gbogbo tó dòkú nínú omi àti ẹ̀jẹ̀. Gbogbo tó dòkú nínú omi àti ẹ̀jẹ̀. Gbogbo tó dòkú nínú márèjì mi. Gbogbo tó dòkú nínú márèjì mi. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ó yá gba ìyè. Ó yá gba ìyè. Gba ìbẹ̀wò Ọlọ́run. 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 Gba ìbẹ̀wò Ó Ọlọ́run. yá. Lórúkọ Jésù. Gbogbo tó dòkú nínú ayé mi. Ó yá jí. Gbogbo tó dòkú nínú gbogbo tó dòkú ọmọ mi. nínú ayé mi. Ó yá jí. Nínú ayé mi. Aya ọmọ iṣẹ́ ìgbàsẹ̀ àkókò. Ọlọ́run àpèdáhùn. Lórúkọ Jésù. Ó yá jí dìde. Gbàgbára tún. Omi ara. Ẹgbàra. Márèjì. Iṣẹ́. Gbàgbára tún. Gbàgbára tún. Gbàgbára tún. Ó yá máa jí. Ó yá máa jí. Lórúkọ Jésù mo paláṣẹ. Ó yá máa jí. Ó yá máa jí. Gbàgbára tún. Gbàgbára tún. Gbogbo tó dòkú nínú ilé mi. Nínú ayé ọmọ mi. Ó yá máa jí. Ó yá máa jí. Gbogbo tó dòkú nínú iṣẹ́ mi. Ó yá máa jí. Mo parí àṣẹ. Nítorí mo paláṣẹ.
aláṣẹ lè ní ṣe ó yá mo pa láṣẹ ó yá yí agbára ọ̀tún kó dé bẹ́ agbá ọ̀tún kó dé bá agbá ọ̀tún kó dé bá agbá ọ̀tún kó dé bá agbára ọ̀tún kó dé bá ó yá agbára ọ̀tún jẹ́ kó dé bá gbogbo tó dòkú nínú ayé mi yẹn gbogbo tó dòkú yẹn nínú iṣẹ́ mi yẹn ó yá gbàgbára ó yá gbàgbára ó yá gbàgbára ó yá gbàgbára gbàgbára ọ̀tún gbàgbára ọ̀tún gbàgbára ọ̀tún gbàgbára ọ̀tún gbàgbára ọ̀tún agbára ó yá tó dòkú máa yẹ mi ó yá jí ó yá máa jí wọn náà yá ọmọ ní máa jí ó àkókò lè ṣe é ṣe kó máa jí kó máa jí kó máa jí amen. mo pa ní àṣẹ mo sọ tàṣẹ bí àpọ́stù Olódùmarè ìwọ arákùnrin tó ń gbọ́ mi arábìnrin tó ń gbọ́ mi gbogbo tó dòkú nínú ayé rẹ ó yá kó gba ìbẹ̀wò Ọlọ́run. amen Jesus name. kó gba ìbẹ̀wò Ọlọ́run. amen. kó gba ìbẹ̀wò Ọlọ́run. amen Jesus kó name. gba ìbẹ̀wò Ọlọ́run. amen Jesus name. ayé rẹ Hey, Baba, iṣẹ́ rẹ in the mighty name of Jesus. àwọn ọmọ rẹ In the mighty name of ọkọ Jesus. rẹ In the mighty name of aya rẹ Jesus. In the mighty name of ìgbà Jesus rẹ Christ. In the mighty name àkókò of rẹ Jesus Christ. gba ìbẹ̀wò Ọlọ́run. Amen. ó yá máa dà Amen. ó yá máa dà Amen. ó yá máa dà ó yá máa dà Amen. ó yá máa dà ó yá máa dà lórúkọ Jésù ó yá gbà ìbẹ̀wò Ọlọ́run. Amen. Jesus name. bí a bá lè fún wòlíì Èlíṣà ní àṣẹ láti jí òkú ọ̀dọ́mọdé yẹn dìde èmi náà bá àṣẹ mo gba àṣẹ bí àpọ́stù Olódùmarè mo sọ sínú ayé rẹ tàṣẹ pẹ̀lú agbára ìpè àti májẹ̀mú ìpè lórí bàbá Ayọ̀délé Babalọ́lá àti májẹ̀mú ìpè lórí Ẹsìkáyà Ọládèjì lórúkọ Jésù àti májẹ̀mú ìpè lórí ayé mi lórúkọ Jésù gbogbo tó dòkú nínú ayé rẹ ó yá kó gba iyè. Amen. gbogbo tó dòkú nínú ayé rẹ ó gba iyè. Amen. gbogbo tó dòkú nínú ayé rẹ ó gba iyè. Amen. gbogbo tó dòkú nínú ayé rẹ ó gba iyè. Amen. gbogbo tó dòkú nínú ayé rẹ ó gba iyè. Amen. gbogbo tó dòkú nínú ayé rẹ ó gba iyè. Amen. Jesus name. ó ti rí bẹ́ẹ̀. Amen. ó ní dòkú. Amen. ọmọ ò ní kú mọ́ lọ́wọ́. Amen. aya ò ní kú mọ́ lọ́wọ́. Amen. ọkọ ò ní kú mọ́ lọ́wọ́. Amen. ó ti rí bẹ́ẹ̀. Amen. ó máa yan Ọlọ́run. Amen. iléeṣẹ́ Káyà rédíò kò ní dòkú. Amen. The kò ní mighty name kú of Jesus. Amen. kò ní kú Amen. kò ní kú Amen. iléeṣẹ́ yẹn kò ní kú Amen. gbogbo ẹ̀yin òṣìṣẹ́ iléeṣẹ́ Káyà rédíò ẹ ò ní di òkú Amen. ẹ ò ní kú kú òjijì Amen. mo gbàdúrà gbogbo ẹbí tí olóògbé Káyà bàbá Káyà Lukman tó fi sílẹ̀ lórúkọ Jésù àtàyà àtàwọn ọmọ ẹ ò ní di òkú Amen. ẹ ò ní di òkú Amen. ẹ ò ní kú kú òjijì Amen. ẹ ò ní kú kú òjijì Amen. mo gbàdúrà In the mighty name of fún Jesus Christ. àǹtí Olúfúnmi mo gbàdúrà fún aláàjì àfáà Taofik láàrin pèdèpèdè ayé ẹ ò ní kúkú òjijì Amen. Jesus name. ohun yẹn á máa já sókè Amen. àwọn adájọ́ ń ṣe prógámù màmá àtẹ̀mí àtẹ̀yìn àtàwọn yòókù tí ò wá lórúkọ Jésù àwa náà ò ní kúkú òjijì Amen. a ò ní kúkú òjijì Amen. àbò Ọlọ́run adájú lórí gbogbo wa Amen. ìjọ ní Glorious Mother Apostolic Church kò ní kúkú òjijì Amen. orílẹ̀-èdè Ghana ìlú Accra kò ní kú Amen. Nàìjíríà ògo rẹ̀ ò ní wọ́ mi Amen. ògo rẹ̀ ò ní kú Amen. Ọlọ́run gbọ́ àdúrà Amen. tí gbogbo ibi tó ti gbóhùn mi lágbàáyé ìwọ tó ń gbọ́ mi yẹn ò ní kúkú òjijì Amen. ò ní kú ikú kọ́kọ́ Amen. àbọ̀ Ọlọ́run dájú Amen. ó ti rí bẹ́ẹ̀ Amen. lórúkọ tí bàbá Amen. àti tí ọmọ Amen. àti tí ẹ̀mí Amen. Jésù Kristi In the mighty Olúwa wa. Amen. 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 Jesus name. èmi náà ni àpọ́stù Olúyẹmí Jejelayegba láti inú ìjọ New Glorious Mother Apostolic Church ní Olúwaṣẹ̀san Street nílùú Ọ̀tà níbẹ̀ la wà lógùn State ẹ pè nọ́mbà yìí 08029 503937 08029 503937 lẹ́ẹ̀kan sí 08029 503937. God bless you. Ó dàbọ̀. Amen. 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 ó wọ́n lọ́rùn ó wá ní kó dùn títí dá.
bàbá ògo kówó lè dé ṣáni mo gbàdúrà ẹ rọra fẹ́ gan mi káyé mi lè dá. ẹlẹ́dàá mi ọ̀rọ̀ rẹ lóde. Ọlọ́run ìwọ rí mi kó wá bá mi gbọ́. Òkìkí tí ẹ̀mí rí yẹ ogun tó lé mi. Mẹ́mà mọ̀ ogun lọ́wọ́ aráyé lẹ̀. Àyàṣe bí òbí mo bá jìnnà sílé rẹ̀. Àyàṣe bí òbí mo bá sọ̀rọ̀ òdì sí ọ. Ọba rere tètè ṣọ̀nà mi ní rẹ̀. Ọba rere àsìkò mi kò dára o. bàbá rere. Bàbá rere dákun tètè bẹ́ẹ̀lẹ̀ dá mi. Kí gbogbo ogun ayé yìí kò mí mọ́lẹ̀. Fọwọ́ agbára ńlá ni tètè fà mí jáde. Gbogbo ayé.